Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wo ìkànnì yìí Mr. Dre Knowledge TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ìwọ máa bá wa pàdé ní orí ayélujára, tí a ṣẹ̀ṣẹ̀ bá wa subscribe sí orí YouTube channel wa, kí o comment kí o dẹ̀ tún share kí o lè máa jẹ̀gbádùn oríṣiríṣi àwọn mèremère ọlọ́tun tí a máa mú wá fún yín. Èyí ni sinimá aládùn olóyin mọ̀mọ́ tí a tún mú wá fún yín tí a pe àkọlé rẹ̀ ní ọmọ gáràjì. Ọmọ gáràjì ní sinimá olóyin ládùn tí a mú wá fún yín tí ó ti wà ní orí YouTube channel tí a ti ń ṣe àfihàn ẹ̀ báyìí. Ó yá ẹ tá ṣẹ̀ṣẹ̀ máa bá wa wo sinimá ọmọ gáràjì ó ládùn olóyin, ó ní ẹ̀kọ́ rẹpẹtẹ nínú. Ẹ wo bí àwọn ìràwọ̀ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí òun ló wà nínú sinimá olóyin ládùn náà tí a pe àkọlé rẹ̀ ní ọmọ gáràjì. Sanyeri Àfọ̀njá ó patú ribiribi nínú sinimá tuntun tí a pe àkọlé rẹ̀ ní ọmọ gáràjì. Ọdúnládé Adékọlá òun náà ó patú ribiribi. Ẹ ṣáà ti mọ̀ ṣe tí ọdún bá ṣe ẹ mọ̀ pé débẹ̀ confirm ni. Ìtẹ̀lẹ̀ the icon nìyẹn Ibrahim ìtẹ̀lẹ̀. Òun náà ó patú ribiribi nínú sinimá tí a pe àkọlé rẹ̀ ní ọmọ gáràjì. Madam Sajẹ kò gbẹ́yìn nínú sinimá tí àsọ yìí. Ó yá bẹ́ẹ̀ wá ṣe wá ń wo ọmọ gáràjì. Ẹ má ṣàlàyé wá subscribe sí channel wa ká lè máa fún yín ní ohun ọ̀tun. Ẹ mọ̀ pé gbogbo iṣẹ́ tí Muideen tó bá direct ẹ mọ̀ pé débẹ̀ confirm ni. Muideen òun ni ó direct sinimá tí à ń sọ náà. Ó ti wà ní orí ìkànnì YouTube tí ó ti ń wò báyìí. Baraka wà ń bẹ̀ ó patú ribiribi. Basira Badia òun náà kò gbẹ́yìn nínú sinimá tí à ń sọ yìí. Ó yá ìjà ṣẹ̀ṣẹ̀ Olasco Films òun ni ó ṣe agbátẹrù sinimá náà. Ó ti wà ní orí igbá. Ẹ sáré bá wa lọ subscribe síbẹ̀ kẹ́ máa wò báyìí. Ó yá ẹ ṣé ẹ̀yin tèmi. Ó yá ẹ ṣáà ti mọ̀ gbogbo ohun tí a bá polówó fún yín ní orí Mr. Dre Knowledge TV. Ẹ mọ̀ pé débẹ̀ confirm ni. Bí ẹ bá ṣe wá wò ẹ má ṣàlàyé wá subscribe sí orí channel wa kí ẹ comment kí ẹ dẹ̀ tún share ní orí Mr. Dre Knowledge TV. Ẹ ṣé púpọ̀ bí.